tá a bá ní kò dáa asọ́ ní sọ wípé kí ni àwọn Ọ̀yọ́mèsì ń ṣe látijọ́ yìí tí nǹkan yẹn fi ń rálẹ̀ débi tó padà wà dé lónìí ńṣe ló yẹ kí gómìnà kó fàyè lẹ̀ fún àwọn Ọ̀yọ́mèsì kí wọ́n ṣe ohun tó yẹ kán ṣe tó bá jẹ́ pé àwọn fúnra wọn ni wọ́n tiẹ̀ wá gbé ẹni tí ò wúlò sórí ipò ọba fúnra wọn tí ìlú wọn bá wá rí bákan lọ́la gómìnà rẹ́nu ọ̀rọ̀ lọ́la nígbà tó bá jókòó sínú ilé ẹ̀ tó cross leg tó bá wá sọ pé kinní kan ṣẹlẹ̀ á máa lè fẹ́ gbogbo ẹnu sọ wípé ohun tẹ́yìn Ọ̀yọ́mèsì mú wá ni mo fún yín o ìyẹn gan ló fẹ́ẹ̀ mú ọ̀pọ̀lọpọ̀ àwọn afọbajẹ wá di oníjẹkújẹ tó ṣe pé ohun tí wọ́n ń gbà lọ́wọ́ àwọn ọmọ ọba gan ohun tó fẹ́ gbà lọ́wọ́ eléyìí náà máa kọ́kọ́ máa rí gè. wọ́n wá rìpọ́ọ̀tì mi fún nítorí kọ́kọ́ mímì àti Abacha pàdé nu o wọ́n wá rí ìfẹjọ́sùn Abacha pé mo rí Olúrìnfín wọ́n ní mo rí fín Olúrìnfín ló fẹ́ gbàgbára lọ́jọba àjọyọ̀ àpapọ̀ kóun tó lè dí pẹ̀lú mi gọ́vnà kan ò ní lè dí pẹ̀lú ọba bíi Aláàfin àbí Ọ̀ọ̀ni àbí Àwùjalẹ̀ àbí láì jẹ́ pé ó gbàṣẹ lọ́dọ̀ wọn ló bá lóun fẹ́ dí pẹ̀lú mi. ó ní kí n wá ntọ́sẹ̀lẹ̀ wọ́n ti kéèyàn àárọ̀ gbọ́dọ̀ díẹ̀ ó ní kí n wá láago 5 ti kọjá ọmọdéwó lọ tọ́jáde Èkìtì lọ jẹ́ wà ní káńsù wa báyìí gómìnà ń pè mí gómìnà ò lè pè mí ó mọ láì mi ó ní sin sáà máa bọ̀ kò gbọ́dọ̀ ju ìṣẹ́jú 30 mo ní lè dé Ìbàdàn lọ́gbọ̀n ìṣẹ́jú àwọn tí ì ṣe express ńgbà náà kó ṣe nǹkan kankan mi ìgbàsẹ lọ́dọ̀ mú ta ní jẹbẹ ó ní council manager mú ta ní jẹ council manager ó sọ tí ó sọ tán akọ̀wé rẹ̀ ní kábíyèsí gómìnà sọ̀rọ̀ tán ó yẹ kí n fèsì mú níyà stupid kò yẹ kí n tó kú lọ́dọ̀ Olúrin mo sọ fún un pé ọba ni mo jẹ́ mo bú gbogbo àwọn kọmíṣánná tó jókòó múlẹ̀ ẹ̀gọ́ Aláàfin wa sépò tó fi ń sí nẹ́ẹ̀sì kò ní dá fún owó yìí. ẹ ń wò mí tí mo dé ẹ dìde kẹ́ ẹ dọ̀bálẹ̀ nítorí iṣẹ́ tẹ gbà lọ́dọ̀ rẹ̀ ìwọ gómìnà yìí nígbà tèmi tí ń lọ ọkọ̀ tí mo wà ní insurance tí ń lọ ọkọ̀ ó ṣẹ̀ṣẹ̀ jáde secondary school òun wáṣẹ́ tó ṣe. 1948 Alhaji Aláàfin bàbá tó bí mi tó wà lórí ọba nígbà tó lọ bá Sir Ugo Marshal òní lieutenant governor wà lẹ́kọ̀ọ́ ní Mafasin Sanjuat Mafasin ó wà lẹ́kọ̀ọ́ as governor lieutenant governor Ugo Marshal nígbà tó wá pàdé Alhaji Aláàfin lẹ́nu ọ̀nà gọ́ọ̀mẹ̀ntì àsìbàdàn perpendicular lára rẹ̀ wà ó ṣe báyìí gbogbo ojú òkè wà láàfin. ọba o ọba láṣẹ ọba kí là ń fọ ọba pé ọba o ọba láṣẹ bàbá ẹ̀yin mọrin kọrin. ọba tó tóbi àrò ọba o ọba láṣẹ ọba ọba rẹ̀ bí ó sùn. ọba o ọba láṣẹ ọba. bàbá fúnni ẹ kú dédé àsìkò yín ní gbogbo ibikíbi tá a bá ti ń wo ìkànnì yìí tó bá pé bí àwọn ṣẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ ìkànnì yìí fún ìgbà àkọ́kọ́ ìkànnì Lovers Arena TV nìkan tó já sí mo bẹ̀ ọ́ bá mi subscribe sí wẹ́gbẹ́ rẹ̀ ń ọ̀ọ́rì àmàgò kan níbẹ̀ táwọn ìbá máa pè ní notification bell bá mi tẹ̀ tó bá ti tẹ̀ tán yóò gbé option mẹ́ta kan wá èyí tó ń bẹ lókè òun tí ń ṣe option a li àti li táwọn olóyìnbó máa pè ní option all oníkó bá mi tẹ̀
tí o bá ti tẹ̀ tán mo bẹ̀ ọ́ mo rọ̀ ọ́ bá mi yọ̀ǹda rẹ̀. Benjamin Olúwaṣẹ́gun Olúwapamílẹ́rìn náà ni orúkọ mi. Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀, ẹ máa rò pé ìgbà àkọ́kọ́ rèé tí máa gbé ojú mi síta nínú ọdún yìí. Bẹ́ẹ̀ ni ìgbà àkọ́kọ́ mi rèé tí mo máa gbé ojú mi síta nínú ọdún yìí. Lágbára Ọlọ́run, gbogbo àwa tí a fa ayọ̀ àti ìdùnnú bẹ̀rẹ̀ ọdún yìí, a fi ayọ̀ àti ìdùnnú a fi parí ọdún yìí. Ọ̀rọ̀ lórí àjọba oníjọba ni ọ̀rọ̀ tá a wá yànnàná ní ọjọ́ òní, nítorí pé àwọn awuyewuye kan ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ ìbáyìí ní ìlú Ọ̀yọ́. Òun la rò pé ká wá bá àwọn bàbá, àwọn mọ̀tànmọ̀tàn, àwọn tó mọ òye ìjìnlẹ̀ Yorùbá, ká bá wọn sọ ìkan tàbí méjì tá a mọ̀ pé àwọn náà mọ̀ nípa àwọn ọ̀rọ̀ yìí, cause àwa ọmọ sìn, àwọn ọmọ olóyìnbó làwa, a lè fi wé ẹ̀yin bàbá tẹ́ ti mọ̀tànmọ̀tàn, tẹ́ ti mọ ipò ibi tí ọba wà. Àmọ́ bẹ̀kọ́ là ń lọ ní àsìkò yìí. Lákọ̀ọ́kọ́ náà ẹ bá mi dárúkọ yín fáwọn aráalé. A dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Kábíyèsí Lédùmarè. Orúkọ tèmi Comrade Isiaq, bẹ́ẹ̀ sì pè ní Isiaka. Òdèdè ara náà ni Ọládàpọ̀ Àyìnlá Odùtọ́lá. Odù alẹ́ koko bí owó ẹ̀kún tagìrì gbéra ẹ̀ níjà. Ẹni tí wọ́n pa tí ò kú. Ó fi kókó àpá fi ránṣẹ́ tó rọ pé ẹ̀yin tẹ́ ẹ bá sọ pé àsìkò tí yín ẹ máa bọ̀. Ẹni tí ó gba àwọn yẹn mọ̀ sí olómi ọgbọ́n, ilé tí ò gbọdọ̀ bẹ̀ níwájú Elédùmarè. Alágbálúgbò omi ọgbọ́n ìrìn máa fi wájú ọlọ́mọ báyìí náà níbẹ̀. Olómi ọgbọ́n wa yín náà ni yóò dà kò ní bàjẹ́. Ẹ jẹ́ àfilẹ̀ bẹ́ẹ̀, orúkọ pọ̀ gan. Láì ṣọba Solomoni adórípèsónú ni. Ọlọ́run ọba náà ni. Iwájú bàbá olómi ọgbọ́n ibẹ̀ la wà báyìí. Omi ọgbọ́n tí ò dẹ̀ ní gbẹ láéláé. Láṣẹ Elédùmarè tí yín náà ò ní gbẹ. Àmín. Bàbá ti máa lọ́gbọ́n báwọn ni. Àwọn ní àwọn ọmọ ní bọ́mọdé bàbá tán bá rọ̀bá. Ajá àsìn náà ló mú ehoro àsìkò yìí lé. Bó bá lọ ní pé kájà àtijọ́ kó lé ehoro àkókò yìí, bí ò bá fọgbọ́n sí, kó fọgbọ́n àsìkò yìí sí, ó ṣeé ṣe kí ọwọ́ ẹ̀ má tó. Torí bí a bá ṣe ń lọ náà àbí ká máa tẹ̀lé. Bàbá, ibi tá à ń lọ lọ́jọ́ òní kò pọ̀ rárá. Ọ̀rọ̀ lórí àjẹ Aláàfin tàbí a ò ní jẹ Aláàfin, ibẹ̀ la wà báyìí. Mo lérò pé àwa náà mọ̀ wípé wọ́n ti gbé ọ̀pá àṣẹ fún àní pé wọ́n ní ọmọ ọba mọ́tò pé wọ́n ti di ọba báyìí. Gbogbo ìlú Ọ̀yọ́ sì ti mọ̀ wọ́n, bó ti jẹ́ pé àwọn awuyewuye kan ń lọ lọ́tún lósì. Kódà a tún rí gbọ́n bì kan wípé kí inú ọba òun kọ́ kó má tíì dùn, wípé wọ́n sì lè gbapò òun lọ́wọ́ rẹ̀. Àwọn Ọ̀yọ́mèsì náà ti ní àwọn ń lọ sí ilé ẹjọ́. Èyí náà ti gbọ́n pa ẹ̀. Àfikọ́ Ọlọ́run kó ṣàánú wa. Èyí ni màá wò pé àwọn awuyewuye yìí báwo ló ṣe rí lójú ìwòye tọ̀dọ̀ títí yín, nítorí pé bá a ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ yìí ariwo ń lọ ní ìlú Ọ̀yọ́ wípé kínú Òwò Adé kínú ẹ̀ má ti dùdù, nítorí pé wọ́n sì lè gba ipò yìí lọ́wọ́ ẹ̀. Tá bá sì wò dáradára báyìí, ipò ọba nílẹ̀ Yorùbá ti dàbẹ́ ni pé agbára ti wọ̀, ipò ti wọ̀, kódà òṣèlú pàpà ti wọ̀, nítorí pé àwọn kan sọ pé ṣé Fádélé ṣì ń mú ọba báyìí láti bí ọdún mẹ́ẹ̀ẹ́dógún tàbí 20 ọdún sẹ́yìn. Tá bá wo ìsàkó àwọn ọba tí wọ́n jẹ, a máa rí i pé kò ń ṣe kó bóyá Ifá ló mú wọn, bí kò ṣe pé ọwọ́ òṣèlú, torí pé àwọn alágbára ìlú wọn ti ní agbára lórí àwọn ọba wa ní ilẹ̀ Yorùbá, nílẹ̀ Oòduà, tí ó sì yẹ kó rí bẹ́ẹ̀. Lákọ̀ọ́kọ́ ìbéèrè mi rèé bàbá, ṣé ohun tí onímọ̀ ẹ̀rọ Ṣèyí Mákindé ohun tí wọ́n ṣe ohun tó dáa ni àbí kò ń ṣe ohun tí ó dáa? Nítorí pé àwọn kan sọ wípé monetization ó ti wọ ipò ọba tó bá ti ní class bí ọba tó bá wà ní ìlú òyìnbó. Àwọn awuyewuye yìí ní lọ ní ìgboro, kí lójú ìwòye tọ̀dọ̀ títí yín, àti pé ṣé nǹkan tí gọ́vùnà Ṣèyí Mákindé ṣe ó dáa àbí kò dáa? Ẹ tàn mọ́lẹ̀ sí náà bàbá. Ẹ ṣeun atọ́kùn. Sórí ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí. Bẹ́ẹ̀ ni bàbá. Ọ̀nà méjèèjì náà la máa bá wò, ṣó dáa àbí kò dáa. Ayé ó dáa wà ń bẹ̀, ayé kò dáa wà ń bẹ̀. Àti pé ṣe rí ìtàn máa ń padà wá sọra ẹ̀ náà ni. Ohun tó ń ṣẹlẹ̀ lásìkò yìí, nǹkan tí gọ́vnà Ṣèyí Mákindé ṣe, tá a bá ní kò dáa,
asọ́ni sọ wípé kí ni àwọn Ọ̀yọ́mèsì ń ṣe látijọ́ yìí tí nǹkan yẹn fi ń rálẹ̀ débi tó padà wà dé lónìí. Bóyá lọ̀rọ̀ mi yẹn ń yé yín atọ́kùn. Ohun tí mò ń gbìyànjú àti sọ ni wípé ọdún kelòó rèé tí ikú bàbá yèyé Lámídì. àwọn ọba tí ò gbàgbẹ̀rẹ́ tí ò gbàgbẹ̀rẹ́ tí bàbá yìí ti rí káàlẹ̀ sùn tó ti lọ síbi táwọn bàbá wọn rè tí bàbá yìí ti wàjà. Ọdún kelòó rèé. Kí ni àgbẹ̀ ń ṣe lóko tó fi ń dọ̀gànjọ́ tí ò bá ní nǹkan míì nú? Ṣé nǹkan tí mò ń sọ yìí tí ó ń yé? Tó bá jẹ́ pé àwọn Ọ̀yọ́mèsì bá jẹ́ pé wọ́n mọ ohun tí wọ́n ń ṣe ni ní pápápá láàrin ìgbà wo sí ìgbà wo, láàrin ọdún méjì ó yẹ kí wọ́n ti ṣe gbogbo ètò tí wọ́n ní í ṣe tán láàrin ọdún kan sí ọdún kí ló le tó yìí. Ṣùgbọ́n nígbà tí ó bá di pé ọ̀rọ̀ bá ti ń pẹ́ nílẹ̀ jù á máa gbọ́n kọjá ọlọ́rọ̀ ni. Nígbà tí ọ̀rọ̀ di wípé ó ti ń pẹ́ jù, oríṣiríṣi nǹkan ló ti máa bẹ̀rẹ̀ sí ní wọnú ẹ̀ gẹ́gẹ́ bí nǹkan tí a ti mọ̀ lóde àkókò yìí wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn afọbajẹ wa gan, àwọn gan pẹ̀lú àwọn tí wọ́n ń gbàbọ̀dé fún ìlú. Ni mo yẹ sọ fún yín pé ọ̀nà méjèèjì náà ni àbùkù wà. Dáadáa wà nínú ohun tí gómìnà ṣe, àbùkù wà lọ́dọ̀ tiwọn náà. Nítorí pé àwọn afọbajẹ wa tó bá jẹ́ wípé àwọn náà kò di wípé ohun tí wọ́n fẹ́ jẹ nìkan ṣoṣo ni wọ́n ń torí ẹ̀ jókòó wípé lásìkò yìí ọba tó bá ti wọlé yìí lásìkò tó dé yìí àfi ká jẹun tá a fẹ́ jẹ káyó. àmọ́rú tó wà, àmọ́rú ẹlẹ́dàá ẹ̀, ṣé ọdún kan ló fẹ́ lò tó máa fi lọ ni, tó máa fi wàjàkà tó tún róúnjẹ míì jẹ. Ṣé ọ̀rọ̀ mi ò tí ì yé? Torí pé àwọn àgbà sọ wípé kọ́ba kó pẹ́ láyé kọ́rin kése, wọ́n ní orí ahọ́n ló wà. Kọ́ba kó kútè nítọ̀lá odò okùn ló ń bẹ. Èyí ò túmọ̀ sí pé táwọn afọbajẹ bá worú kábíyèsí ọba Adéyẹmí Lámídì tó gbéṣẹ̀, tó bá worú iye ọdún tó lò kó tó di wípé bàbá wa wọ̀ kalẹ̀, ṣé wọn ò ní máa wò pé gbà wo ni àwọn máa tó tún rírú nǹkan báyìí jẹ? Ló fẹ́ jẹ́ pé ìyẹn gan ló fẹ́ mú ọ̀pọ̀lọpọ̀ àwọn afọbajẹ wá di oníjẹkújẹ tó ṣe pé ohun tí wọ́n ń gbà lọ́wọ́ àwọn ọmọ ọba gan, ohun tó fẹ́ gbà lọ́wọ́ eléyìí náà máa kọ́kọ́ máa rígè. Gẹ́gẹ́ bí àṣà ẹ̀yin ọmọ òde òní, wọ́n á kọ́kọ́ bẹ̀rẹ̀ sí ní rígè ẹ̀, wọ́n máa ṣàjọ lọ́tùn lósì. Nígbà wọ́n bá ṣa gbogbo ẹ̀jọ tán, nígbà wọ́n bá wá ti yó ni wọ́n á ṣẹ̀ṣẹ̀ wá wò pé tó eléyìí la wá mú o. Bóyá eléyìí tán sì mú gan, Ifá ò sọ̀rọ̀ ń pa ẹ̀. Nígbà tí odù ẹni tí wọ́n mú yìí kò kún, tódù ẹ̀ ò bá ti wá kún ṣùgbọ́n tó wù ẹ̀ bá kún, òun náà ni wọ́n padà wá mú. Ara ibi tí ilẹ̀ Yorùbá tó fi dà bó ṣe dà lónìí náà nìyẹn. Ìyẹn ọ̀kan lọ́dọ̀ táwọn afọbajẹ. Lọ́dọ̀ ti gómìnà Ṣèyí Mákindé, àwọn náà padà lo ọwọ́ agbára tiwọn náà ni. Ebírú ẹ̀ náà ṣẹlẹ̀ lọ́yìn Ọ̀ṣun àbí ńbọ́lọ́ba wa Oníwò tí Ìwó ti wá wà. Ṣé bá abẹ́ Ọ̀ṣun náà ni? Abẹ́ Ọ̀ṣun níbẹ̀. Nígbà wọ́n béèrè lọ́wọ́ tiẹ̀ náà ńgbà kan pé gbogbo ohun tẹ́ ń ṣe yóò bá ìlànà ti ọba mu. Ó ní kì í ṣe Ifá ló mú òun, gómìnà ló fòun jẹ, ọba gómìnà lòun. Ẹ wo irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ tó yẹ kó máa dún lẹ́nu ọba ilẹ̀ Yorùbá. Àmọ́ tí n bá ń sọ̀rọ̀ ńgbà míì, mo máa ń sọ fáwọn àgbààgbà máa ní bí bàbá wa olóyè Ọbáfẹ́mi Awólọ́wọ̀ bí wọ́n ṣe dáa tó, bí mo ṣe fẹ́ràn wọn tó, torí mẹ́ńtọ̀ tèmi tí mo fẹ́ràn jù nílé ayé mi nìyẹn. Ìyẹn ni Ọbáfẹ́mi Awólọ́wọ̀. Ṣùgbọ́n níbi ọ̀rọ̀ lọ́balọ́ba, ibì kan tí wọ́n bá kù sí òun ni irú ọ̀rọ̀ bíi tá a wà yìí. Nítorí pé àtìgbà náà ni wàhálà yẹn ti ń bọ̀, torí pé wọ́n ti kí òṣèlú bọ̀rọ̀ lọ́balọ́ba dé. Ṣé ẹ ń sọ pé láti gba ayé bàbá wa Ọbáfẹ́mi? Àtìgbà náà ni gbogbo ẹ̀ ti ń bọ̀ wẹ́rẹ́wẹ́rẹ́. Bàbá lọ́nà wẹ́. Ara àwọn nǹkan tí
kó kọ́kọ́ mú kábíyèsí ikú bàbá yèyé aláàfin Ọ̀yọ́ Lámìdí tán gbèsè táwọn pẹ̀lú Awólọ́wọ̀ tí wọn fi gba tira wọn àràrú nǹkan bẹ́ẹ̀ náà ni. nítorí pé àwọn tó bá jẹ́ wípé àwọn ni wọ́n bá wà lórí ipò nípò tí ìjọba dé, àwọn a máa fẹ́ kó jẹ́ pé ẹni tó bá jẹ́ pé tàwọn ló máa bọ́ sórí ipò ọba, tí ò dẹ̀ rí bẹ́ẹ̀. eléyìí tí ń wáyé láti ó ti ń bọ̀ láti ìgbà ayé àwọn Western region díẹ̀díẹ̀ ló ti ń bọ̀ kó tó wá di ayé àwọn tí àwa olóṣèlú àsìkò yìí táwọn náà wá di wípé tí wọ́n yẹn tiẹ̀ wá bàjẹ́, tí wọ́n yẹn ò bọ́ sójú ẹ̀ bó ṣe yẹ kó bọ́ sójú, àwọn tiẹ̀ wá ń ṣe láṣẹ bàjẹ́ ráúráú ní ṣé báwọn ti àwọn aláyé Western region àwọn ń fọgbọ́n ṣe. àwọn eléyìí wọ́n á sọ wípé àwa làwa wà nípò, àṣẹ tá a bá pa náà ló gbọ́dọ̀ ṣẹ. wọ́n gbàgbé wípé ọdún 4-8 làwọn máa lò, táwọn bá ti lọ ọdún 8 àwọn táwọn ń lọ, ọba táwọn fi síbẹ̀ ó padà wà ń bẹ̀. kókó ohun tó wà ń bẹ̀ ni wípé ńṣe ló yẹ kí gómìnà kó fààyè lẹ̀ fún àwọn Ọ̀yọ́mèsì kí wọ́n ṣe ohun tó yẹ kán ṣe. tó bá jẹ́ pé àwọn fúnra wọn ni wọ́n tiẹ̀ wá gbé ẹni tí ò wúlò sórí ipò ọba fúnra wọn, tí ìlú wọn bá wá rí bákan lọ́la, gómìnà rẹ́nu ọ̀rọ̀ lọ́la nígbà tó bá jókòó sínú ilé ẹ̀ tó cross leg, tó bá wá sọ pé kinní kan ṣẹlẹ̀, á máa lè fẹ́ gbogbo ẹnu sọ wípé ohun tẹ́yin Ọ̀yọ́mèsì mú wá ni mo fún yín o. àmọ́ lónìí bí nǹkan bá tún padà yìí bí irú Tolúwo tó jẹ́ pé òun náà máa ń fẹnu ẹ̀ sọ̀sọkúsọ tí kò lè tẹ́ ọ̀gbẹ́ni Arẹ́gbẹ́ṣọlá lọ́rùn lénìí pẹ̀lú gbogbo nǹkan Tolúwo ń ṣe mọ́, torí pé Arẹ́gbẹ́ṣọlá ti kúrò lórí ipò lónìí, ṣùgbọ́n ohun Olúwo sì wà lórí ipò. ipò ọba ní bẹ́ẹ̀, ipò ọba ló ń bẹ. àwọn ọ̀wà tó bá dẹ̀ ń wù tí ò bá tẹ́ Arẹ́gbẹ́ṣọlá lọ́rùn lénìí, ṣó lè padà lọ yọ mọ́? kò lè padà yọ mọ́, nítorí pé ipò gómìnà ti kúrò lọ́wọ́ tiẹ̀, ipò àṣẹ ti kúrò lọ́wọ́ tiẹ̀. ìyẹn ló fi jẹ́ pé àwọn gómìnà wa gbọ́dọ̀ máa ro àròjinlẹ̀ kó tó di wípé àwọn náà ro ohun tí wọ́n fẹ́ jẹ ńgbà míì láti sọ wípé ẹni tó bá wù àwọn làwọn máa fi sórí àga, torí pé ọdún 8 péré náà ni ó wà fún àwọn. wọ́n bá dẹ̀ ti lọ́dún 8 wọn tán wọ́n ń lọ. ọba tẹ́ ẹ bá wá fi sípò tó bá jẹ́ pé ọba kí ni ká ti pè é, ṣé ọba ọlọ́màjà náà bá wèrè kándù lóní ìlú, tó bá jẹ́ pé ọba tó jẹ́ pé oní wàhálà oníjàgídíjàgan yóò padà máa lọ bẹ́ẹ̀ náà ni. ẹ wà kó wàhálà yẹn lẹ̀ fún gómìnà tó bá ṣẹ̀ṣẹ̀ wá dé lẹ́yìn ẹ̀, torí pé gbogbo ohun tó bá wá ń ṣe tí ò bá dáa táwọn aráàlú bá wá padà wá sọ, tírú gómìnà ń bá wá wò pé nǹkan tó ń ṣe yìí ò dáa, tó bá padà wá yọ, kí lẹ fẹ́ dálẹ̀ yẹn? ẹ wà dájà alẹ̀, ẹ dá wàhálà alẹ̀ láàrin ìlú, ìsọnù burúkú lẹ wá gbélẹ̀ fún gómìnà tó bá ṣẹ̀ṣẹ̀ wá dé. ìjọba tó bá wá dé lẹ́yìn yẹn á wá di wàhálà. bẹ́ẹ̀ sì rí ohun tẹ́ ẹ ṣe ẹ̀yin náà mọ̀ pé kò dáa, ẹ mọ̀ pé kò tọ́. torí ìdí èyí ó yẹ àwọn ìjọba wa ó yẹ kí wọ́n máa ní sùúrù. mo gbọ́ ngbà tí wọ́n ní gómìnà sọ wípé gbogbo àwọn Ọ̀yọ́mèsì tí wọ́n bá náwó nù wípé owó kan ìjẹkújẹ. bẹ́ẹ̀ ni ó ní gbogbo àwọn Ọ̀yọ́mèsì tí wọ́n bá gba rìbá lọ́wọ́ àwọn èèyàn wọ̀nyí, ó sọ wípé gbogbo wọn pátápátá ni yóò fi mú kàtà òfin. ọ̀ṣẹ́ gbogbo wọn ni yóò fi mú kàtà òfin. ìyẹn ò kan gómìnà. ẹ rò bẹ́ẹ̀. ó ṣeun. ṣé o rí arabi tí ilẹ̀ Yorùbá ti ń Ọlọ́run má jẹ́ ká wọra, Ọlọ́run má jẹ́ ká wọ omi náà nìyẹn. ní ilẹ̀ Haúsá lọ́hùn-ún wọ́n ń ṣayé wọn bó ṣe wù wọ́n. ìjọba ọba wọn sì dúró sì lẹ́nu ń bẹ. ilẹ̀ Ìgbò ọba wọn sì lẹ́nu ń bẹ. ọ̀dọ̀ tiwa làwọn ọba wa ò ti lẹ́nu mọ́. ṣé o rí nígbà tí àwọn escos àwọn Ọ̀yọ́mèsì àwọn tí wọ́n gbọ́dọ̀ fi àwọn ọba jẹ nìyẹn, ọba ti ìlú Ọ̀yọ́ jẹ nìyẹn. àwọn yìí àsìkò tí ó bá rí báyìí náà lásìkò táwọn náà ń jẹun tiwọn. kọ́ má jẹ̀jẹ̀kújẹ ni ohun tá a gbọ́dọ̀ bára wa sọ. ẹ kúrò ń di wípé wọn ò ní jẹ, ẹ kúrò ń di pé wọn ò ní jẹun. èmi ò mọ báwo la ṣe ń parọ́ fúnra wa, ká sòótọ́ ọ̀rọ̀ fúnra wa. nígbà tí gómìnà náà máa dé orí ipò táwọn wà yẹn, ṣé àwọn náà ò ná owó tí kò yẹ kí wọ́n ná? ẹ má jẹ́ ká máa tanra wa. ṣé gómìnà náà nígbà tó ń kàǹpé ṣé kò fáwọn èèyàn ní ráìsì agolo kan ráìsì agolo méjì, ṣó yẹ káwọn náà ṣe?
àbí àwọn so called leader and chairman party nǹkan táwọn náà ń ṣe ń gbà yẹn ṣáwọn náà ò gba nǹkan kan lọ́wọ́ tiwọn. Àbí iye tí wọ́n ń san fún owó gómìnà láti dé orí ipò gómìnà yẹn ṣé owó tí wọ́n ń san yẹn ṣé bó ṣe yẹ kó ṣe máa rí nìyẹn? Ṣé tán bá san owó fọ́ọ̀mù yẹn tán ṣé àwọn náà kò tún ní àwọn tán tún fún àwọn bàbá àṣàlẹ̀ tí wọ́n tún fún nítorí pé kí wọ́n lè bọ̀ sórí ipò? ẹ dúró bàbá, ṣé ẹ sí àsọsìn pé ipò ọba ti dipò òṣèlú? Ipò ọba ti dipò òṣèlú, kò sọ́gbọ́n tá a fẹ́ ta pé ọba kan fẹ́ jọba nínú ìlú kan. Gómìnà tó bá wà lásìkò òun làwọn ọmọ ọba tán bá lẹ́nu ń bẹ̀, tán bá lẹ́nu tán lówó ni wọ́n sún mọ́ dáadáa, ni wọ́n gbé súnmọ́. Tán bá ti wá súnmọ́ ìyẹn dáadáa, táwọn tó jẹ́ wípé àfọbàjẹ́ ìlú gangan táwọn fúnra ara wọn ò bá ti jẹ́ wípé àwọn àfọbàjẹ́ tó jẹ́ wípé àwọn fúnra ara wọn kátó, wọ́n dúró déédéé pé ìrọ̀ ò báwa ṣe ń ṣe àṣàlù tiwa rèé. Tí wọn ò bá dúró déédéé, wọn ò fi òṣèlú yí wọn mẹ́rẹ̀ torí pé wọ́n jẹ́ kẹ́ ẹ mọ̀ wípé ohun tó wà nínú constitution àwọn ìjọba làwọn láṣẹ láti fi gbé ọ̀pá àṣẹ lé ọba lọ́wọ́. Wọn á kọ́kọ́ rubbish àwọn àfọbàjẹ́ ìlú yẹn náà. Táwọn àfọbàjẹ́ yẹn náà fúnra ara wọn ò bá dúró déédéé. Torí ìdí èyí ipò ọba lásìkò yìí ó ti dipò òṣèlú, ẹ yé jẹ́ ká tanra wa mọ́. Ìyẹn ló fi jẹ́ pé nígbà tí ọba kan bá ṣẹ̀ṣẹ̀ jẹ, gómìnà tó bá wà ń bẹ̀ tó bá yẹ pé gómìnà tó fi jẹ ó lè rírú ọba bẹ́ẹ̀ kó ta gómìnà òun lẹ́nu títí tó máa fi kúrò ńbẹ̀. Torí mọ̀ pé tóun bá ta lẹ́nu òun ló gbé òun débẹ̀, ó lè yọ òun kúrò ńbẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀. Àti rírú ẹ̀ rí dáadáa. Torí ìdí èyí àwọn tí wọ́n ń jẹ́ gómìnà wa lásìkò yìí àbáwọn ìjọba wa lásìkò yìí nílẹ̀ Yorùbá, ẹ̀bẹ̀ tèmi kàn ń bẹ̀ wọ́n ni pé kán máa rántí wípé ilẹ̀ Yorùbá yìí lè gbogbo wa jọ wà o. Kán máa bójú wo ilẹ̀ Haúsá, kán bójú wo ilẹ̀ Ìgbò, kán wò wípé ṣé òfin kan náà la jọ ń lò ṣá. Ká tún padà sínú ìjọba gangan, ṣófin kan náà la jọ ń lò, ṣófin tó bá mú wọn nílẹ̀ Haúsá ló mú wọn ń bí. Ṣé kábíyèsí Ọlọ́run, àwa ọmọ Yorùbá ó yẹ ká ronú, ká tún ìpìlẹ̀ wa ṣe. Tó bá jẹ́ wípé gómìnà Ṣèyí Mákindé fẹ́ sọ wípé ó dáa o, ẹ̀yin afọbajẹ mi ò fẹ́ rìbá, mi ò fẹ́ kinní kan ló bá fẹ́ dúró lé lórí. Wọn ò ní sọ wípé ẹni báyìí làwọn fẹ́ mú síbẹ̀. Gbogbo ohun tí wọ́n gbọ́ nípa wípé àwọn afọbajẹ gba rìbá o, wọ́n ṣe kinní yẹn o, ìyẹn ni wọ́n máa ṣiṣẹ́ lé lórí wípé tó ẹ̀yin nǹkan tẹ́ ń ṣe yìí mi ò fẹ́. Torí ìdí èyí mi ò ní gba ẹni tẹ́ ẹ fẹ́ mú wá yẹn o, nítorí pé mo ti rí wípé ó ti ní bánú. Bóyá lọ̀rọ̀ mi ń yé yín atọ́kùn, ṣùgbọ́n wọn ò ṣe yẹn. Wọ́n ní wọ́n pe bàbá wa kí ni mo fẹ́ forúkọ wọn ṣe, àwọn làwọn padà dífá. Bàbá wa Wándé Abímbọ́lá. Wándé Abímbọ́lá, o ṣeun. Bàbá wa Wándé Abímbọ́lá àgbà ni wọ́n mọ ìtumọ̀ nǹkan tí à ń pè ní Ifá, wọ́n mọ ìtumọ̀ nǹkan tá à ń pè ní ìṣẹ̀ṣe, wọ́n mọ ìtumọ̀ ohun tá à ń pè lọ́ba. Mo rò pọ́dọ̀ mi ń yé yín. Tó bá wá jẹ́ wípé lótìtọ́ àti tòdodo bàbá pẹ̀lú àwọn tí wọ́n ń fẹ́ kí Yorùbá tẹ̀síwájú, tó bá jẹ́ wípé nínú Ifá tí wọ́n dá, ohun tí wọ́n dá yẹn bẹ́ẹ̀ ló ṣe rí. Wọ́n láwọn tún sọ, wọ́n ní bàbá ní wọ́n ní àwọn ti dá tàwọn, àwọn ti mú ẹnìkan. Tani bàbá òun mú gbà wọn. Ṣé o ní wọn sọ? Because èmi náà mọ̀. Wọ́n náwọn mú ẹnìkan, wọ́n wá sọ pé àwọn ò lè mẹ́yọ ẹnìkan àfi kó pé bíi méjì mẹ́ta. Àwọn wá kó fún wọn pé òkè ó dá ẹ lọ ṣe lọ́dọ̀ yín o, bẹ́ẹ̀ bá ṣe lè ṣe kẹ wá jẹ́ ká wá mọ̀, tí ò bá wá rí bẹ́ẹ̀ àwọn ó sọ̀rọ̀. Bàbá Olómi Ọgbọ́n má bínú. A rí gbọ́, a sì tún rí kà wípé àwọn ọmọ oyè méjì òun ní Ifá mú. Àmọ́ mi wá mọ tẹni ìkẹta bóyá ọwọ́ adé bẹ́ẹ̀ ni àbí kò sí bẹ́ẹ̀, bóyá gbadé gẹṣin náà ń pè bí àwọn oní bẹ́ẹ̀ gbà wọn àbí òun kọ́. A máa sì rí gbọ́ pé ọmọọba méjì ní Ifá mú. Mi ò tí mọ ọmọọba méjèèjì tí Ifá mú yìí. Ìjẹ́ ẹ ní ìmọ̀ nípa ọmọọba méjèèjì tí Ifá mú yìí? Nítorí pé ọmọọba ìkíní tí Ifá kọ́kọ́ mú, ó sọ pé nítorí pé òun ò lówó ni àwọn Ọ̀yọ́mèsì ò ṣe gbárùkù ti òun. Lẹ́tọ̀ túmọ̀ sí pé gbadé gẹṣin lẹ́nì kejì, ibo náà wà dé ti wá wọlé. Ó ṣeun atọ́kùn.
ẹ jẹ́ ká kúrò níbi wípé ta ni Ifá mú ta ni Ifá ò mú, ẹ má jẹ́ ká wá orúkọ àwọn yẹn, ẹ jẹ́ ká padà sídìí òtítọ́ ọ̀rọ̀. Òtítọ́ ọ̀rọ̀ ni wípé níbi tá a dé lónìí kò sí ìlú tí wọ́n ti tẹ̀lé ọ̀rọ̀ ẹnu Ifá mọ́ lórí ọ̀rọ̀ pàǹjọba o. ìyẹn nípa àwọn ọba tí ń bẹ ń bẹ yìí, àwọn ọba. ẹ jẹ́ abára wa sòótọ́ ọ̀rọ̀, níṣẹ́ ló yẹ kó béèrè pé kí nìdí. kí nìdí. Ọ ṣeun. Nígbà ayé àwọn bàbá wa tí Ifá bá sọ̀rọ̀ wípé alágbẹ̀dẹ tó wà níbi báyìí òun ni Ifá mú, wọn ò lọ síbẹ̀ wọn ò sì lọ mú alágbẹ̀dẹ, wọn ò ní sọ wípé bóyá ṣé ọgbọ́n orí ẹ̀ gbé àbí kò gbé. Ohun tí wọ́n mọ̀ ní wípé Ifá sọ wípé òun ni ìgbà ẹ̀ máa tura, òun náà máa lọ mú, wọn ò fẹ́ mọ̀ bóyá bákan. Ṣùgbọ́n lásìkò tá a wà yìí ó ti dọ̀rọ̀ wípé ọba wa ni ò ní wá lè sọ ìbò, ọba wa ni ò kàwé. Sọ̀rọ̀ mi ti ń yé? ń yé bàbá. Ìpele kan nìyẹn, ṣé ọba àmọ́ àwa nọba tí ò kàwé. Bẹ́ẹ̀ sì rèé gbogbo òdílé ọba náà kọ́ ni wọ́n kàwé délẹ̀ tán. Bẹ́ẹ̀ bá rọ́ba míì tó bá jẹ́ pé school sat lásán ló kà, àwọn afọbajẹ tí wọ́n bá rí tó jẹ́ pé èyí tó ka school sat ní Ifá mú, eléyìí tí ó wá ní master àbí doctor tó dẹ̀ rí bá ti ṣe ju oníwèé mẹ́wàá yẹn lọ, wọ́n prefer àkànmú yẹn dà nǹkan mú oníwèé mẹ́wàá lọ. Ọba wa mú doctor kó wá jọba tán kí ìlú wa máa wá rí rádà àwọn kò kàn wọ́n torí pé wọ́n ti gbowó ìyá wọn, wọ́n ti gbowó iṣẹ́ wọn lásìkò tí wọ́n ń ṣe ètò lọ́balọ́ba dé. Sọ̀rọ̀ mi ti ń yé ń sìn. Torí ìdí èyí wọn ò dúró de Ifá mọ́, wọn ò béèrè lọ́wọ́ ọ̀pẹ̀lẹ̀ mọ́. Wọ́n bá sì béèrè lọ́wọ́ ọ̀pẹ̀lẹ̀ wọ́n kàn lọ tan ìlú jẹ ni, wọ́n kàn ń tàn ìlú jẹ ni pé ẹ ṣáàjẹ́ kán ká sọ pé agbe fásánlẹ̀. Torí pé bí wọn ò bá ṣe yẹn lójú àwọn ẹlòmíì wọn á ní pé wọn ṣe ohun tó yẹ kí wọ́n ṣe ni wọ́n ṣe ń ṣe yẹn. Ṣùgbọ́n wọ́n bá wá ṣe tán tí wọ́n ti wò pé ìwọ náà ni kó tún ọmọlúàbí rẹ ṣe, ó wá ti di wípé ọ̀rọ̀ ọba ti di bó ṣe lè hùn kó ṣe rí. Ìyẹn náà ló fi jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ọba tá a rí láwọn agbègbè míì, ó rí pé àwọn ọmọ tó ń talẹ̀, àwọn lọ̀pọ̀lọpọ̀ ọba ìlú míì tó jẹ́ pé àwọn ọmọ onílẹ̀ ni àwọn náà padà wá dọba ààbò míì. Eléyìí tí ọ̀pọ̀lọpọ̀ mi ò mọ̀ tán, ọ̀pọ̀lọpọ̀ mi ò wádìí. Torí ìdí èyí àsìkò tá a wà yìí ó ti di ọ̀rọ̀ ẹni orí bá ṣe ṣé ọmọ ọba náà ni kó sá ti wà nínú ìdílé ọba. Tó bá ti wà nínú ìdílé ọba, bó bá ti lówó lọ́wọ́ tó dẹ̀ ti mọ̀ọ̀yàn nínú ìjọba, gbàgbé ẹ̀ o, gbàgbé ẹ̀. Nítorí pé ọjọ́ kan ni àwọn tó wà níjọba nígbà wọn bá ti lọ ṣètò lọ́dọ̀ àwọn ìjọba tí ẹni tó mọ̀ọ̀yàn dáadáa tó ti bá wọn sọ̀rọ̀, ọjọ́ kan ni wọ́n ó pe gbogbo àwọn afọbajẹ sínú ìpàdé, ọjọ́ kan ni wọ́n ó gba pọtifólíò oníkọ̀ọ̀kan lọ lé. Àbí afọbajẹ tó ṣe wípé ebi ń pa ń lé ẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó ti jókòó ọba tó ti wò pé ó ti yẹ kó ti lọ láàrin bíi tó ti lo 20 ọdún, bàbá sì rèé ló ti ń wọ 80 years lọ yìí. Bàbá tá a sì ń sọ rèé, òun náà ni nínú ìlú yẹn ilé bàbá gan bóyá míì linted ló sì kọ́ dé tí ò tí ì parí ẹ̀. Ọba wa ṣèṣì wàjà, wọn wá ní otò o àsìkò dé o kẹ́wọ̀n kan wá jọba o. Ọmọ ọba kan tí Ifá ò mú ó wá ní bàbá ilé yín yẹn ẹ má wọrí, a máa kọ́ tán fún yín, a máa fi mọ́tò tí ń dì, a máa ṣe gbá kan, iye báyìí la máa tún fi sí. Ṣé bí ọmọ wọn bá sọ fáwọn ọmọ ẹ̀ gan, àwọn ọmọ gan ò ní sọ fún bàbá wọn pé bàbá ẹ fi Ifá lọ́rùn sílẹ̀ o, ayé ìgbà kan ni Ifá o, ẹ jẹ́ kí ẹ gba nǹkan tí bàbá yẹn sọ. Ayé ti dayé owó ti ń wó ìlú wa nílẹ̀ Yorùbá, owó ti ń wó ìlú Yorùbá, kì í ṣe òótọ́ mọ́. Tí n bá sì rántí orin bàbá wa Ọbàtà Ògúndé, ẹ̀rín máa ń pa mí ni. Orin báwo ló ṣe kọ́? Ọ̀ṣẹ́ ó ní òtítọ́ ni yóò kẹ́yìn ayé, òtítọ́ ni yóò lékè lọ́run,
òtítọ́ atọ́ wa gòkè àgbà o. Ibo lòtítọ́ ti fẹ́ tọ́ wa gòkè àgbà nílẹ̀ Yorùbá ń bi tá a dé yìí. Nígbà tí bàbá sọ wípé òtítọ́ ló máa kẹ́yìn ayé, ó ti fi hàn wípé àti irọ́ àti jìbìtì ni gbogbo àwọn tó bá wà nípò lónìí fi ń wà nípò. bàbá Èbà. ẹ wá mú tó tẹ wá yà mí lẹ́nu jù ò ní wípé wọ́n ní ipò Aláàfin òun ṣe ipò tẹ́nì kankan lè rìn fín. Bẹ́ẹ̀ ni. ohun tó yà mí lẹ́nu rèé o bàbá, báwo ni ọ̀pá Aláàfin ṣe dé ọ̀dọ̀ gọ́fìmẹ̀ntì ìjọba? bàbá àbí ó pani lẹ́rìn àbí? Bẹ́ẹ̀ ni. wọ́n ní ipò Aláàfin ipò tó tóbi ni. èmi ṣe ń dàgbà bò wọ́n sọ pé ipò Aláàfin jẹ́ ipò kan tó tóbi, kò ń ṣe ipò ọmọdé, kì í sì ń ṣe ipò ẹlẹgẹ́, ipò tó tóbi jùlọ láàrin gbogbo ọba ilẹ̀ Yorùbá. kódà Aláàfin pẹ̀lú àwọn first class ọba bó ṣe wà náà nílẹ̀ Yorùbá, bá ṣe ní àwọn Aláké, ta ní Àwùjalẹ̀, ta ní Ọ̀nìrìṣà tilé Ifẹ̀, bẹ́ẹ̀ náà ni ipò Aláàfin. nígbà tí Ṣèyí Mákindé máa gbé sílẹ̀, ọba ti ní certificate. ṣé bí àwọn bàbá wa ti ń sin gbà wọn nù, wọ́n máa fún àwọn ọba yìí ní certificate, wọ́n tún máa gbé ọ̀pá àṣẹ láti government house, wọ́n máa gbé lọ́wọ́ lọ́wọ́ ká tó lè sọ pé kábíyèsí o. ǹjẹ́ yóò wá rọrùn fún gómìnà tó gbé ọ̀pá àṣẹ lé ọba yìí lọ́wọ́ láti tẹríba fún ọba yìí? ẹ gbọ́, bó tilẹ̀ jẹ́ pé ìgbà tí máa wo fídíò òun, gọ́vnà Ṣèyí Mákindé ó kàn tẹ̀ díẹ̀, àmọ́ ní ilẹ̀ Yorùbá a máa ń dọ̀bálẹ̀ ni fún ọba. ṣé àwọn chairman local government yìí pàápàá tó pé àwọn ló kéré jùlọ ní ipò government, ṣé wọ́n ń dọ̀bálẹ̀ fún ọba? ó mà ṣe o. ọmọ tó sọ wípé bàbá òun kò gbọ́n, bàbá oníbàbá tí kò gbọ́n tó bàbá ẹ̀ ló máa padà dọ̀bálẹ̀ fún. ṣe rí, ó mà ṣe o, ilẹ̀ Yorùbá dẹ̀ ń kú lọ. àmọ́ ó dọwọ́ ẹ̀yin tẹ́ ń pera yín níjọba o, ó dọwọ́ ẹ̀yin tẹ́ ń pera yín lólóṣèlú wa. tẹ́ ẹ bá fọ́ gbogbo ẹ̀ lójú nítorí mo tẹ́ ẹ fẹ́ jẹ lónìí, ẹ rántí wípé ilé tá a fi tọ́ ọmọ èrì ló máa wó. bí ẹ bá gbìyànjú wípé torí pé ẹ̀yin lẹ wà lágbára lónìí, ẹ̀yin lẹ wà nípò lónìí, gbogbo ohun tẹ́ ẹ bá ṣe lónìí, ìtàn á padà sọra ẹ̀ lọ́la. àwọn ọmọ yín gan á padà wá di ohun tí àwọn kan máa padà wá sọ̀rọ̀ fún lọ́la wípé bàbá yín ló ṣe báyìí, ló ṣàbúrú báyìí. èyí táwọn Awólọ́wọ̀ ṣe òun la ṣe ń sọ dòní, èyí táwọn náà ń ṣe lọ́wọ́lọ́wọ́ á máa sọ. lákọ̀ọ́kọ́ ó ní ṣé ṣó tọ́nà kí gómìnà máa gbé ọ̀pá àṣẹ láti inú government house? atọ́kùn, bí ó bá ṣe wu ìjọba ìpínlẹ̀ kọ̀ọ̀kan ló ṣe ń lo agbára ẹ̀. ṣé o mọ̀ yìí pé ìwọ lọ gbọ́ nínú interview ẹkú bàbá yèyé Lámídì Adéyẹmí? bẹ́ẹ̀ni. ó ní nígbà kan alága ìjọba àbílẹ̀ sọ fáwọn pé ó yẹ káwọn wá gbàṣẹ. ẹ pé ìgbà wọn ọba sì láṣẹ ń gbà wọn. mo rò pé ò mọ ohun tó ń sọ. nítorí pé àwọn yẹn wọ́n jẹ ọba pẹ̀lú àṣà àti ìṣe, wọ́n sì nígbàgbọ́ nínú àṣà àti ìṣe. kì í ṣe pé wọ́n nígbàgbọ́ nínú ẹ̀sìn. bàbá Lámídì ó máa fẹ́ràn mùsùlùmí dáadáa torí pé ẹ̀sìn tó gbàgbọ́ nínú ẹ̀ ni. ṣùgbọ́n ó mọ̀ wípé inú àṣà àti ìṣe lòun ti jọba. ó mọ̀ pé Yorùbá lòun, tóun bá kú wọn ní gbé òun lọ Sáúdí lọ sí. ilẹ̀ Yorùbá lòun, àṣà àti ìṣe yẹn òun gbọ́dọ̀ gbé dáadáa nítorí pé àwọn bàbá tí wọ́n fi ilẹ̀ fóun. ìtorí ẹ̀ ló ṣe dúró, torí pé àwọn tí wọ́n fi jọba ń gbà náà wọ́n jẹ́ pẹ̀lú ti Ifá àti òtítọ́ àti òdodo ni. bó tilẹ̀ jẹ́ wípé ó fẹ́ di ọ̀rọ̀ wípé ká fi tòṣèlú sí ńgbà náà. ìyẹn mo fi sọ fún ọ pé ara ohun tí kò jẹ́ kí àárín òun àti Awólọ́wọ̀ kò gún.
ṣé ọ̀rọ̀ tí mò ń sọ ti yé náà tá a bá wá farabalẹ̀ wá wo ohun tá à ń sọ yìí now ìyẹn náà ló padà wá ń ṣẹlẹ̀ lásìkò yìí nítorí pé àwọn gómìnà ti gbà pé àwọn làwọn lágbára àwọn làwọn máa gbọ́pàá àṣẹ lé ọba lọ́wọ́ àwọn ni wọ́n ìjọba ló ń gbọ́pàá àṣẹ lé ọba lọ́wọ́ bẹ́ẹ̀ni ṣọ́rọ̀ mi ti ń yé bẹ́ẹ̀ni ṣùgbọ́n kó tó di wípé ìjọba máa gbé ọ̀pá àṣẹ lọ́ba lọ́wọ́ ṣebí nínú ààfin lọ̀pá àṣẹ ọba wà. ta ló lọ gbé. àwọn wo ló lọ gbé e fún ó dìgbà tí gbogbo ètò bá ti tò tán tí àwọn afọbajẹ bá ti parí ètò tán ti sọ pé ẹni báyìí làwọn mú nígbà náà ni ọ̀pá àṣẹ máa dé ọ̀dọ̀ gómìnà tí gómìnà lọ́jọ́ tí wọ́n fẹ́ fi ọba jẹ o. ẹ má bínú bàbá ṣé ọ̀pá àṣẹ yẹn ó ní kéènì àbò onírin tó fi di pé ordinary citizen like ordinary person kàn lè gbé jáde wípé at least àṣà náà ètùtù kan tó yẹ kán ṣe. atọ́kùn ẹ ṣe má dà mí láàmú ìbéèrè tó yẹ kémi náà béèrè lọ́wọ́ yín ni pé báwo ni méèsì àbí kílẹ̀ tí ń pè ọ̀pá àṣẹ yín tó wà nínú House of Assembly náà ṣe ń jáde kúrò ńbẹ̀ bó ṣe ń bọ́ sí ọwọ́ àwọn opponent míì nígbà míì. bàbá agbára ju agbára lọ. agbára ju agbára lọ tó bẹ́ẹ̀ náà ni ọ̀rọ̀ tí táǹsọ yìí náà ṣe rí nítorí pé gómìnà lálágbára àlú tó bá dẹ̀ ti jẹ́ ibi tó fì sí rèé ibi tó fì sí yẹn náà lágbára sì máa farahàn yìí pé ibẹ̀ náà lágbára wà. a ṣàlẹ́ tutù tó yẹ kán ṣe kan tó lè gbé ọ̀pá yìí. ètùtù ṣe bí ọ̀pá lágbára ni. o ṣeun mo ti rí wípé ibi tó ń lọ màá sì dá ẹ lóhùn. sórí ẹ jẹ́ kẹ́ni tó sọ wípé kí náà ń pè lóró ẹ jẹ́ kí ó forò ṣeun tó bá wùn. ohun tó ń bini nígbà tó bá bẹ̀rẹ̀ sí ní béèrè wọ́n ní èèwọ̀ kì í pani ní máa ń pọ́n ni láṣọ ni. ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n máa ń hùwà wípé kí ni ìṣẹ̀ṣẹ̀ fẹ́ ṣe tá a bá ṣe kí ló fẹ́ ṣẹlẹ̀ kí ni kankan mo máa ń sọ kíní kan fún ọba ní èmi ò máa ń pé kí eégún má dé èèyàn àmọ́ níwájú ìta bàbá mi ni kó má dé èèyàn sí kó sún síwájú nítorí wípé ọ̀pọ̀lọpọ̀ ohun tá a máa ń sọ yẹn ohun tí wọ́n ń pè látúbọ̀tán wà níbẹ̀ tó máa ń dúró lọ́jọ́ tí àtúbọ̀tán kíní yẹn bá bẹ̀rẹ̀ sí ní wá farahàn ìran àti ìrandíran ẹnìyẹn ló máa jẹ̀yà ẹ̀ ṣùgbọ́n kò ní yí ọ̀pọ̀lọpọ̀ mọ́ lọ́jọ́ tí ẹ bá ń ṣe kíní yẹn lọ́wọ́ ẹ máa ní yes mo ṣe agbára mi gbé agbára ẹ gbé nítorí ipò tó wà ní agbára gómìnà gbé nítorí ipò tó wà lónìí àmọ́ nígbà tí ó bá kúrò nípò yẹn tán nígbà tí àtúbọ̀tán bá máa padà dé agbára yẹn ò ní gbé mọ́ mi ò sọ yí pé ojú mi náà ṣe lọ gbé o bẹ́ẹ̀ni mi ò mọ nǹkan kan pa ẹ o mo ṣàkàn rí wípé inú government house. ṣùgbọ́n tó bá jẹ́ wípé bó ṣe yẹ kó ṣe rí nígbà táwọn afọbajẹ bá ti fọwọ́ sí wọ́n ti ṣe gbogbo ètò tán. bẹ́ẹ̀ni. lótìítọ́ ni pé gómìnà ló máa gbé ọ̀pá àṣẹ fún kábíyèsí ṣùgbọ́n bó ṣe yẹ kó ṣe rí gangan tá a bá fẹ́ sọ kò dìgbà tán lọ gbé lọ bá gómìnà ní ilé ìjọba torí pé òun kọ́ ló ní kì í ṣe ọ̀pá àṣẹ ilé ìgbìmọ̀ asòfin ọ̀pá àṣẹ ìlú ni inú ààfin ló yẹ kó gbé inú ọ̀dọ̀ àwọn àwòrò ṣàṣà ló yẹ kó wà inú ọ̀dọ̀ àwọn ọ̀yọ́mèsì ló yẹ kó wà àwọn ló yẹ kí wọ́n ó yẹ kí kábíyèsí dé pẹ̀lú àwọn èèyàn ẹ̀ kí wọ́n jókòó tí wọ́n bá dẹ̀ ti ṣe tán níbi tí kábíyèsí ti fẹ́ gbé ọ̀pá àṣẹ fún kán dẹ̀ gbé fún kábíyèsí kó dẹ̀ gbé fún ẹni tí ó jẹ kábíyèsí lẹ́yìn èyí kó dẹ̀ fa sàfitíkèètì yìí tó jẹ́ tiwọn torí àwọn náà ni sàfitíkèètì. àwọn náà ni sàfitíkèètì àwọn náà máa bọwọ́ lù ọ̀dọ̀ ìjọba nìyẹn. ṣé ọ̀rọ̀ mi ti ń yé ṣùgbọ́n gbogbo ìwé ẹ̀rí tí wọ́n ń sọ yìí náà gbogbo ẹ̀ ló sọ̀rọ̀ wípé wọ́n fi jọba lórí àṣà àti ìṣe. bàbá tó bá ṣe ń darapọ̀ mọ́ ìkànnì yìí fúngbà àkọ́kọ́ mo rọ̀ ọ́ wo fídíò tí ò ń wò lọ́wọ́lọ́wọ́ yìí wò láti bẹ̀rẹ̀ kó wò dé àárín tó bá wò dé àárín gbìyànjú kó ṣí ẹ̀ kó wá ní sùúrù tó pọ̀ kó wá wò dé ìparí torí pé fọ́nrán tó ń wò yìí fi ránṣẹ́ káàkiri yóò ṣe gbogbo wa pátápátá ní àǹfààní ìyẹn apá kínní a máa sọ tó kù díẹ̀ dáa gbọ́dọ̀ sọ̀rọ̀ tán nígbà tá a bá padà wá bàbá ọ̀rọ̀ lórí ṣàríà má ṣe ṣàríà tó tún já àwòrán wọn káàkiri ẹ̀rọ íńtánẹ́ẹ̀tì
nítorí pé a rí gbọ́ wípé wọ́n ń gbé sharia law, òfin sharia wọ́n ń gbé bọ̀ ní ilẹ̀ Yorùbá. Kódà a ti ń rí gbọ́ wípé gómìnà Ṣèyí Mákindé ó ti fẹ́ bu ọwọ́ lù ú, Olóìwò pàápàá ti fẹ́ bu ọwọ́ lù ú. Kódà ọ̀rọ̀ yìí ti di fọkànyọrin káàkiri sí ìgboro nítorí pé àwọn ẹgbẹ́ kan tán para wọn ní ẹgbẹ́ Yorùbá yanpanyanrin, bàbá mi ẹ ṣeun, ẹnu mi àgò. Àwọn ẹgbẹ́ kan tán para wọn ní ẹgbẹ́ Yorùbá wọ́n ti dìde sọ̀rọ̀ yìí, wọ́n ti dìde sí pé kí gbogbo àwọn ìjọba yìí kí wọ́n tẹ̀wọ́ wọn bọ aṣọ, wípé kó má gbófin yìí wọlé Yorùbá nítorí pé kì í ṣe ẹ̀sìn kan ní bẹ nílẹ̀ Yorùbá. A ní ẹ̀sìn àbáláyé èyí táwọn bàbá wa ti dá kalẹ̀ káà fún àwọn tó dé wá tí ń ṣe ìṣẹ̀ṣe. A ní ẹ̀sìn Kìrìsìtẹ́nì, a sì ní ẹ̀sìn Mùsùlùmí. Nítorí náà kó má fa orí apá kan dapá kan sí, wípé kí wọ́n sì dá a dúró ná. Bàbá ẹ kò sọ ní ṣókí láàrin ìṣẹ́jú méjì, kí lẹ̀yin rí sí ọ̀rọ̀ yìí lórí ọ̀rọ̀ sharia tí wọ́n gbé bọ̀ nílẹ̀ Yorùbá yìí, torí pé a ṣe ń padà bọ̀ láti wá fi ọ̀rọ̀ wá yín lẹ́nu wò. ẹ ṣé mo dúpẹ́ atọ́kùn. Ó dáa kí a jẹ́ oníwádìí. Tá a bá jẹ́ oníwádìí a rí i pé nílẹ̀ Yorùbá, nílẹ̀ Nàìjíríà, a ti fi ẹ̀sìn bà gbogbo ẹ̀ jẹ́, a ti fi ẹ̀sìn bà ìlú yìí jẹ́. Bẹ́ẹ̀ dẹ̀ rí ọ̀tọ̀ ní ẹ̀sìn, ohun tẹ́sìn fẹ́ wá kọ́ wa àgbà. Ṣàríà ní ṣẹ̀ríà kìíní kan tá à ń sọ yìí. A fẹ́ ṣẹ̀ríà dàbí ìgbà tí àwọn ayé àwọn OPC tí àwọn náà ń lo agbára bákan bákan, bẹ́ẹ̀ lọ̀rọ̀ ṣẹ̀ríà ṣe máa padà jẹ́. Bá a bá ṣọ́ra, ṣẹ̀ríà ló máa padà di ohun tí ẹ̀gbọ́n àtàbúrò àbí odidi ilé kan tó máa para wọn run. Ìyẹn òfin ṣàríà yìí. Òfin ṣẹ̀ríà ló máa padà bí. Èyí tó túmọ̀ sí pé ìfọ̀n yẹn ìfaragbá ti ṣàríà. Nítorí wípé nígbà tẹ́ ẹ bá fi ṣẹ̀ríà ṣe ohun tí ò yẹ kẹ́ ẹ fi ṣe, kí ṣé ṣẹ̀ríà ṣé ó jẹ́ wípé àṣà àbí ìṣe tiwa ni? Tẹ́ ẹ bá fi ṣẹ̀ríà ṣe ohun tí ò yẹ kẹ́ ẹ ṣe fún èmi ò ní sọ fún yín pé kò rí bẹ́ẹ̀. Ohun tí ó bá fi lè mú tẹ́ ẹ bá ti pa mí, èmi náà lọ lé, èmi náà máa wá lọ wọn àwa ibi tí ṣẹ̀ríà kọ̀rọ̀ wà. Sórí àwọn nǹkan kan wà tí ò yẹ ká kàn máa ń fúnra wa. A ti fẹ́ fi ẹ̀sìn bà gbogbo nǹkan jẹ́. Ìfẹ́ dẹ̀ ni ẹ̀sìn, ìfẹ́ lẹ̀sìn. Ó dijọ́ tí àwa tá a jẹ́ ẹlẹ́sìn gbogbo ní ilẹ̀ Yorùbá àbí ilẹ̀ Nàìjíríà tá a bá tó gbà wípé ìfẹ́ lẹ̀sìn, ó dijọ́ tá a bá tó gbà wípé bí ebi ṣe ń pa wá, bí ebi ṣe máa ń pa wá, tá à kí máa ń ronú wípé tìpá ti kùkù tébi bá ti pa wá dójú ẹ̀, sáti ẹ̀ sì jẹ́ kí n kọ́kọ́ fi kíní. Tí a máa ronú dé pé tá a bá fẹ́ wọ mọ́tò, a ní béèrè lọ́wọ́ dírẹ́fà yẹn pé ẹ jọ̀ọ́ ṣé Muslim ní àbí Christian kẹ́ ẹ tó wọ mọ́tò. Ó di tó o bá ti wá lè béèrè lọ́wọ́ dírẹ́fà pé ẹ jọ̀ọ́ ṣé Muslim ní àbí Christian kó o tó wọ mọ́tò yẹn. Ó di ọjọ́ tá a bá tó rí bẹ́ẹ̀ wípé ìfẹ́, ìjọ yẹn ní Nàìjíríà àbílẹ̀ Yorùbá máa tó ṣẹ́tù lórí ọ̀rọ̀ ẹlẹ́sìn dé. Ìgbà yẹn ní ẹ̀sìn máa tó yé wa. Ìgbà yẹn lèmi máa rí pé ẹ̀sìn tí mò ń ṣe kò sọ fún mi pé kí n má bá ẹ rẹ́. Ìfẹ́ òun lájọ máa fi ṣe. Ṣùgbọ́n tó bá sì ń jẹ́ pé a bá ti ń lọ jẹ́ pé gbogbo òfin tó wà nínú ẹ̀sìn tí àwọn tí wọ́n mẹ́sìn wá bá wa la fẹ́ máa lò, a máa bára wa jàjà tí ò sí ní. Torí pé àṣà ìlú wọn àti gbogbo nǹkan ló wà nínú nǹkan tí wọ́n gbé fún wa. Now àwa náà náṣà tiwa. But okay, lónìí láyé ìgbà kan mo sì tún wo kíní kan. Láyé ìgbà kan ẹ bá kó kíní síbí báyìí, ẹ kó fúrúùtù síbí báyìí, ẹ fi òkúta mẹ́ta síbẹ̀, ẹ sọ fún wọn wípé iye báyìí lẹ̀ ń tà. Má jẹ́ kí n jìnnà, nílùú mi agbọ̀njú wà ń bẹ̀. Ibo nílùú yín? Ní Ègbógílà. Tá a bá ń lọ sí Kòmì, àwọn bàbá wa wọ́n á kó ọ̀gẹ̀dẹ̀ báyìí, wọ́n á wá fi àwọn òkúta síbẹ̀. Tá a bá ń bọ̀, ẹni tó bá fẹ́ ra ọ̀gẹ̀dẹ̀ àbò fẹ́ rọsàn, á ti mú iye owó yẹn, ó máa fọ́ iye owó yẹn sẹ́gbẹ̀ẹ́ báyìí. Ìyẹn láyé ìgbà wọn ni o. Á dẹ̀ máa lọ. Ìyẹn láyé ìgbà wọn. Tó bá gbìyànjú àti sọ pé òun fẹ́ mú kinní yẹn kó má san owó yẹn síbẹ̀, ó ní ohun tó máa ṣẹlẹ̀ sí. Ṣé yẹn láyé ìgbà wọn àti títí sí? Mo ń sọ fún ẹ wípé ara àwọn nǹkan tí ẹ̀sìn gbà lọ́wọ́ wa náà nìyẹn. Ẹ̀sìn gba ìbẹ̀rù lọ́wọ́ wa, ẹ̀sìn gba òtítọ́ lọ́wọ́ wa. Now nígbà tá a bá ní ṣẹ̀ríà, nígbà tá wọ́n ti ń wò pé
ẹ bá ní kẹ́ ẹnìkan fẹ́ wá jẹ gómìnà ẹnìkan wá fi Ògún búra fún tó máa sá ẹjọ́ ta ti ń fi Kùránì búra fúnra wa àti ta ti ń fi Báíbù búra fúnra wa ṣe bọ́ mọ̀ yìí pé Ọlọ́run tó bínú apẹ́ ẹnìkan wá fi ẹnìkan kó ṣan omi ẹ̀gbọ́n kan gbé fún kó mú tó ló ti mọ̀ pé tóun bá mú ìṣẹ̀lẹ̀ tí ò yẹ lè ṣẹlẹ̀ sóhun gbogbo orú nǹkan báyìí ńgbẹ̀ bá wá lé gbogbo orú àwọn ẹ̀dá ni ẹ̀yàn pé ó lè burú díẹ̀ o ẹ jẹ́ kó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ náà ìjọ wo lẹ tiẹ̀ ti rí Ṣẹ̀gò Fẹ́nwá tó ṣe gómìnà ìjọ wo lẹ ti rí Ògúnbánwò tó ṣe chairman local government ṣe bí ò bá jẹ́ Fàtáì Ajẹ́ṣẹ́gun náà làwọn tó ń jẹ olórí wa àwa tá a jẹ́ lẹ́sìn náà là ń ṣe olórí ìlú ìlàjọ tá a ti ń ṣe kí ló wá dé tí ìgbàgbọ́ wa àtẹ̀sìn wa yẹn tí ò mú òtítọ́ kí ìlú yìí kó dáa náà kí ló dé tá a rí ẹ̀sìn yẹn láti fi tún ìlú yìí ṣé àti mọ̀ wípé ó ti ní klọ́ọ̀sì kan lábẹ́nú pẹ̀lú ẹ̀sìn tá a gbà náà ṣé àti mọ̀ pé àṣì ẹ̀sìn yẹn náà gẹ́gẹ́ bí òtítọ́ àti òdodo kí la wá fẹ́ máa wá lo òfin inú ẹ̀ tá a mọ̀ páwa fún ara wa àtẹ̀lé nínú Kùránì bí kan jẹ́ sọ ó ní mi ò ní gba ìbúra tí o bá nígbàgbọ́ nínú ẹ̀ lọ́wọ́ ẹ ṣáwa nígbàgbọ́ nínú ìbúra Kùránì tá a gbé dání ni tó bá yẹ pé a bá nígbàgbọ́ nínú ẹ̀ ṣé àwọn ìwà táwọn gómìnà wa àbáwọn àwọn pírẹsidẹ̀ntì wa ń wù yìí ṣé wọ́n máa ṣe fún wa ẹ wò ó atọ́kùn tí ọ̀rọ̀ bá débi ọ̀rọ̀ ti ṣẹ̀ríà á máa wá fin bó ṣe yẹ ká fin á máa wá fà bó ṣe yẹ ká fà ṣùgbọ́n èyí tó ṣe pàtàkì ni pé gómìnà àbí kínní nílẹ̀ Yorùbá tó bá sọ pé òfin ṣẹ̀ríà ní kiri òun sáyìn ó sáyìn ọjọ́ iwájú tá a máa tí ogun yẹn máa dé tí ìran tiẹ̀ náà tó dẹ̀ máa jẹ inú ìyá ẹ̀ tá a bá fẹ́ sọ wípé a bá fẹ́ iṣẹ́ rí ohun tó bá bálẹ̀ ibì kan mu ni ẹ jẹ́ ká gbìn sí ilẹ̀ Haúsá bá a ṣe ń sọ́dọ̀ la mẹ́ta àwọn Haúsá gan ń jà wípé àwọn Fúlàní wá dominate àwọn ni kì í ṣe ilẹ̀ bàbá wọn ẹnìkan bá bínú àbí wá ṣojú kò kan àwa òótọ́ ọ̀rọ̀ la máa sọ. ilẹ̀ Rabela Manu. tí orí ilẹ̀ Haúsá àwọn Fúlàní wá láti wọ́n wá jẹgàba lé wọn lórí ara àyà tí ó jẹ Awólọ́wọ̀ náà ń gbà yẹn nìyẹn torí pé ó fẹ́ la àwọn Haúsá lójú pé àwọn aráabí yìí o wọ́n ń gbà yín rèé o ṣùgbọ́n at the end of the day wọ́n ti dominate wọ́n ti mú wọn mọ́lẹ̀ àtàṣà àtìṣe tiwọn náà wà bẹ́ẹ̀ àṣà àtìṣe Haúsá wà lọ́tọ̀. bẹ́ẹ̀ ni. ṣùgbọ́n Fúlàní ti kó gbogbo ọ̀rọ̀ ẹ̀sìn ó ti kó lé wọn lórí mọ́lẹ̀. Àmọ́ ìṣe bí àwọn Haúsá náà ti ń sọ ń sìn pé àti Fúlàní àti Haúsá pé ọ̀tọ̀ọ̀tọ̀ làwọn ò wí pé ẹ̀sìn ló fi bà wọ́n lójú. àníyàn náà ni mò ń jẹ́ kó yé ẹ nígbà tọ́rọ̀ débi ọ̀rọ̀ bíi tí wàhálà dé táwọn náà rí wípé àwọn Fúlàní ti fẹ́ ba yé àwọn jẹ́ náà ṣe é mọ̀ wípé wọ́n ti fi ẹ̀sìn ba yé àwọn jẹ́ kì í ṣe wípé Haúsá ò ní àṣà àtìṣe wọn ní lọ́tọ̀ ṣùgbọ́n nígbà tí Màdàfódì òde tó kó gbogbo ẹ̀ dé ó mú wọn mọ́lẹ̀ ó dẹ̀ ti jẹ gàba lórí wọn ìjẹgàba yẹn náà ni wọ́n fẹ́ jẹ lórí gbogbo wa délẹ̀ ṣùgbọ́n kò lè ṣeé ṣe kò lè ṣeé ṣe ṣùgbọ́n tá a bá wá rí gómìnà tó tẹ̀lé irú ìrìn àjò bẹ́ẹ̀ ọjọ́ ọ̀la ẹ̀ ló ti kọ ìtàn ẹ̀ sílẹ̀ ó kọ ìtàn ẹ̀ sílẹ̀ ni wípé lọ́jọ́ ọ̀la o wọ́n á padà sọ wípé òun lòun mú aburú wọlé Yorùbá tó padà wá di ogun dọdẹ